Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts. lórí ọ̀dà ọ̀sẹ̀ wa tún bí ẹlòmíì lè pé kí ni mami wí ní àlọ́ lórí ìrì ọ̀dà kò sì lè dáa náà. ǹdó ojú ohun tí òjò rí ìrì ọ̀dà ni pé ọmọdé òun bí ọ̀nì ó sì mọ bóun ṣe ru oyún rẹ̀ ó sì mọ báwo ni oyún rẹ̀ ṣe dàrún láàmú tó ó tún wá mọ ijọ́ tóun sọ̀kalẹ̀ pé kọ́mọ rọrùn ńjọ́ náà ó tún wá wojọ́ tí olóòrùn tóun lò wo orí fífọ́ fún ọ tó sì ṣe déédéé. Àlàkà tí a bọ̀ pa. Ohun tó ń ṣe ni wọ́n ń kọ́ o. Àlàkà tí a bọ̀ pa. Nǹkan ọmọ ìgbó lẹ́tà tó ń kọ fúnra rẹ ni. Àlàkà olú a bọ̀ pa. Kíni tí ìtọ́ ńlá ní àwọn èèyàn káàkiri tó kọ̀ndẹ́mù àwọn èèyàn wo wọ́n ti bọ́ ọkọ́. Àlòfin ìlú a bọ̀ pa. Àwọn àjàmá tó ń sọ wọn dọ̀tá ara wọn tó ń sọ̀rọ̀ wọn fúnra wọn tó ń forí wọn lura wọn àti òkú fún ọ. Àlùkò ìyàbùkọ́ àfẹ̀mọ́ náà gbogbo tó ń ṣe láàrin ìjọ tó jẹjọ gbádùn wọ̀nyí wọ̀nà ìyẹ́bùkọ́ sàmánà ni. Gbogbo wa tá a wà ń bí ẹ̀jẹ̀ àṣẹ fọlọ́hún kọ́lọ́hún ó ṣe fún wa. Ẹ̀jẹ̀ ká sí bọ́ọ̀ bá ṣe fọlọ́hún ọlọ́hún ò lè ṣe fún ọ o. Àtúbọ̀tán bọ́ọ̀ bá ṣe fọ́lọ́run ọlọ́run lè ṣe fún ọ àtúbọ̀tán kálukú wa ọlọ́run yọ dáa. Bàbá pé ó sọ̀rọ̀ àtúbọ̀tán ẹ̀yin náà á mà ètò bá ti ṣẹlẹ̀ Kùránì ní fi àǹfùsìkún àfọlọ́ àfọlọ́ ẹ̀ lójú tẹ́fì ríran ni bójú lóyún bá fọ́ ṣètìtà fọ́ ni ẹ wo ohun tẹ́mi ọlọ́run ṣe ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ láàrin ara yín náà ìyẹn náà ti tó. Kọ̀dọ̀ ìlú ìmẹ̀sùn. Gbogbo ìfàsẹ́yìn tó bá bá Ansarudeen ní èmi ní Kano branch ń bí ayélujára ọ̀bẹ láyé ọlọ́run ó jẹ́ ọmọ wa dáadáa ẹ̀kọ́ ọlọ́run kó jẹ́ kó lè ṣe iṣẹ́ tí ó pa aburú tó ṣe rẹ́ ọgbà àgbà àṣì náà ni ntí máa sú mi lọ́rọ̀ ẹ̀yìn èèyàn nu ntí máa sú mi lọ́rọ̀ yìí nu fódodo àwọn èèyàn wa ní àìráyé wá ní jẹ́dọ̀ sọ pé wọ́n èé tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà èmi a máa kà á ẹsẹ̀ rẹ̀ yìí mẹ́sàn-án ni mẹ́wàá sì ní gbogbo tàwa yòókù wá ìdí ẹjẹ́ mẹ́sàn-án wá. bọ́ọ̀ bá gbé a máa sọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bẹ bọ́ọ̀ bá kú tá a sọ ẹ bá bẹ́ẹ̀ nìkan ló mú àyè. àwọn ti tán bá ọ̀rọ̀ ló kù débi gbogbo tiẹ̀ sèǹtọ̀ lórílẹ̀‐èdè ọlọ́pàá ìmẹ́lẹ́nu yìí tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ wà sọ pé mo ṣe sọ. ìgbà ìkíta bóòrò pé ọjọ́ mélòó lọ́jọ́ orí rẹ̀. báwa tá à ń sọ̀rọ̀ lọ. mélòó lọ kà níwèé. ta ni ọ́ mbó wọ́n ti bí ọ ta ni bàbá rẹ̀ tí wọ́n máa bàbá rẹ̀ ṣáájú wọn tó mọ̀. Ànábì ní àwọn nǹkan márùn-ún. ìdìtẹ́numọ̀ gíná kakọ́bùlà fákìrìkà. gbìyànjú o ìtẹ́gbìyànjú o àwọn nǹkan márùn-ún wẹ́gbẹ́ ń bẹ ní kàwọ́ rẹ kó tó wá di pé yóò bọ̀ gbìyànjú o tún ṣe nǹkan márùn-ún kí nǹkan márùn-ún ó tó wá dé bó bá sì dé yóò bà nǹkan jẹ́. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́wọ́ àṣẹ àgbáyé mo kí wọn nínú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ èyí tá a lunch tí bàbá yà síbi ṣe èyí tí ò ṣẹlẹ̀ nínú ayé mi fún mi yẹn
ibẹ̀ ni mo ti wá kí bàbá wà sí àgbáyé. mo ní ayé ẹ bá mi kí bàbá wa oníwàásí àgbáyé ó ti kéwé di ìròyìn Àjàní kọjá ọ̀rọ̀ ẹnu àpọ́nlé ọ̀tún lè yọ lọ́tún ṣàlọ́gá yan ọ̀gá ní òwò ọ̀tànà ó kọjá àwọn òpòfóló ìjọ tí màálùú ti ń ṣàbíamọ gíga ní ìpòyún bí atọ́lẹ̀dọ́lẹ̀ ní ìtànà abínibí kọjá ability egun bí èyí kò sí láyé kò sàsọ bí àláàrin o ọ̀rọ̀ níjọ́bí òwe yóò ti máa ya àwọn tó lọ́gbọ́n pàgbẹ́dẹ tó lùrìn kò ṣàìgbọ́n àmì kan bẹ́ni ṣùgbọ́n ní Àjàní kọjá àmì irin àmì ọlọ́run mi lè yìí kì í sàmì tágbẹ́dẹ lùbìrin mo náà ní màá kí ẹ̀rẹ̀ Ìbàdàn ìyẹn nínú ọlọ́run ìyanu tó kọjá ìyẹn nínú Olúyọ̀lé níbi tán ti bí bàbá wa ẹ̀kọ́ máa rólú owó bàbá rẹ̀ òní mi òjò ọmọ arólú owó ọ̀la mi òjò ọmọ adọ́gbọ́yọ̀ké ọmọ olóbìmọ̀lẹ̀ sọ̀bọ̀yọ̀ké ọmọ aríkèyàn pọ́gbọ́n òjò làárọ̀ mi ìwẹ̀ ní ilé arólú owó ike mi òjò tọ́ya ẹ má ṣe gbómi fọ́ya ẹ̀yìn mi òjò tó sà ẹ má ṣe gbómi fún òrìṣà aláwọ̀ ike mi di ká àmúṣẹyẹ ìbádélé arólú òjò lọ́rọ̀ ni ò dá o ìbádélé arólú ọmọ Ògúnmọ́lá ológbòjò kẹrin ọmọ Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ọmọ Àjàyí ọmọ ògbórí ẹ̀fọ́ ṣe fìlàfìlà ẹ̀kọ́ máa jẹ oṣù ẹ̀yìn lọ máa jẹ̀gbín yé àbíkára fọ́rìnù Ìbàdàn májàmájà Ìbàdàn ẹlẹ́rìí mẹ́rin ẹ̀rí ẹ̀tún mẹ́rin abẹ́rin mẹ́rin tí mú ẹ lóòjì ogun Ìbàdàn kí bá nìyí sọ̀rọ̀ àìmúnilọ́sọ́gun dákan rọ̀kan lóko bẹ̀rẹ̀ òtẹ́gbòǹgbò ọ̀nà sómi sùúrù onílẹ̀gbàlejò sani wọ́n ń kẹwàá Ìbàdàn fáàrí àwa Ìbàdàn lómi wá sí ilé àgbáyé nílé tí wọ́n ń bọ̀ lọ́nà nínú Ramadan yìí. Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts.